Mo kí gbogbo ẹ̀yin ìyá mi àti bàbá mi tí ẹ bá láǹfààní àti máa gbọ́ mi lákòókò yìí. Orúkọ tèmi ni Òṣàtọ́lá Abímbọ́lá. Mo jẹ́ ọ̀kan lára àwọn àjìjàǹgbara fún ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo wá sọ̀rọ̀ nípa gbogbo bó ṣe ń lọ ní ilẹ̀ káàárọ̀ oòjíire lénìí. Tí ẹ bá rántí, ó ti ṣe díẹ̀ tí a ti bẹ̀rẹ̀ ìjàǹgbara ilẹ̀ káàárọ̀ oòjíire yìí. Oríṣiríṣi ti ṣẹlẹ̀ láàrin wa. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ wípé kò tiẹ̀ tún yà wá lẹ́nu náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan láàrin wa a rí wọn wípé wọ́n padà lọ ṣe ti olóṣèlú tí a ti sọ rí pé bó ṣe máa padà rí náà nìyẹn, torí ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ la mọ nǹkan tí a gbé dání nínú ìjàǹgbara yìí. Ṣùgbọ́n àwa kan a mọ nǹkan tá a gbé dání, a mọ nǹkan tá a fẹ́, a dẹ̀ ní fi ọwọ́ yẹpẹrẹ mu. Àwa náà máa ṣe kíni, a máa gbìyànjú lọ láti gba nǹkan tá a fẹ́. Ìyẹn ni wípé kí ilẹ̀ káàárọ̀ oòjíire gba òmìnira tó kújú òṣùwọ̀n tó dẹ̀ péye. A dẹ̀ rí wípé àwọn ọmọ Ìgbò kọ̀ọ̀kan náà àwọn náà fẹ́ gba òmìnira, ṣùgbọ́n kò síbi tí ọ̀dàlẹ̀ ò sí. Bó ṣe ń ṣẹlẹ̀ ní bó ṣe wà ní Líkì náà ló wà ní Gbàǹjà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa. Ṣùgbọ́n nǹkan tó wá yà mí lẹ́nu ni wípé bíríkítí tí òṣèlú wọlé dé tó di wípé àwọn politician, torí mi ò rí wọn gẹ́gẹ́ bí olóṣèlú. Tó bá yẹn pé olóṣèlú ni wọ́n, ìlú ò ní rí bẹ́ẹ̀ yẹn mọ́ wọn lọ́wọ́. Bíríkítí tí ó yí tí àwọn òjèlú bẹ̀rẹ̀ sí ní máa sọ pé àwọn fẹ́ dìbò, ọ̀pọ̀lọpọ̀ wa àwa lè dánú rò mọ́. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ pátápátá ló ń wọ̀ wá lákìyẹmí ara tá a dẹ̀ ń gbà bẹ́ẹ̀. Tí wọ́n ń sọ̀rọ̀ wípé wọn ò wá rí nǹkan míì sọ pé ọmọ Yíbò fẹ́ gba Èkó, òun ló fi gbé wa kúrò lórí ìjàǹgbara pátápátá báyìí. Tí wọ́n fi gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kúrò lórí ìjàǹgbara, torí tí bá sọ pé gbogbo wa, irú àwa yìí ò sí ńbẹ̀ o, torí a mọ nǹkan tá à ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ti gbé bá olóṣèlú lọ, ọ̀pọ̀lọpọ̀ ṣe ń sọ wípé òun ò ṣe bá olóṣèlú ṣe o, ṣùgbọ́n nítorí ìjàǹgbara, nítorí Èkó ti wá ní o, ìgbà wo ìkòkò bàbá àṣàsùn. Ẹ ti gbàgbé wípé fúnra àwọn ọmọ Èkó náà ló ń kígbe wípé Tinubu kì í ṣe ara wọn. Ẹ̀yin ọmọ Èkó, ẹ ti gbàgbé, ẹ ti asáré gbàgbé wípé sọ wípé Tinubu kì í ṣe ọmọ Èkó, pọ́mọ Ìrágbèjì ni. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ o, èmi ń sìn mi kì í ṣe ọmọ Èkó, ọmọ Ìpẹ̀rù ni mí. Ẹ̀yin náà lẹ ń ké gbàjarè wípé kán wá gbà yín lọ́wọ́ Tinubu, ó ti bá yé àwọn ọ̀dọ́ Èkó jẹ́. Gbogbo àwọn ọmọ Èkó gangan wọn rí nǹkan kan ṣe kan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín náà lè wá bọ́ síta lénìí kẹ́ ẹ lè mọ̀ wípé kì í ṣe àwọn ọmọ Èkó, original ọmọ Èkó, torí tí bá sọ pé kì í ṣe gbogbo wọn, ó yé mi nǹkan tí mò ń sọ, ni wọ́n fọwọ́ sí gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní Èkó yìí. Ṣùgbọ́n Tinubu ó ní agbára láti bá àwọn tí wọ́n pera wọn ní àgbàlagbà ní ìlú Èkó àbí ní ilẹ̀ káàárọ̀ oòjíire tí ó ti fi sí ipò, torí ó ti fi owó ba yé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà jẹ́ ní ilẹ̀ káàárọ̀ oòjíire. Ó láǹfààní yẹn, ó dẹ̀ lò ó dáadáa to his own benefit. Ó wá di ní ìsìn, ní ìgbà tá à ń pariwo wípé a fẹ́ gba ilẹ̀ káàárọ̀ oòjíire kí gbogbo wa ká dá dúró. Ẹ̀yin tẹ́ ń jà fún Tinubu, tẹ́ ń jà fún Sanwó-Olú, ẹ lo ohun yín lóhùn rárá bẹ́ẹ̀ ṣe ń lò lọ́wọ́lọ́wọ́ yìí o. Nígbà tí wọ́n pa àwọn ọmọ ní EndSARS, ẹ̀yin tẹ́ ń jà fún Tinubu, tẹ́ ń sọ wípé ká gbàgbé o, wípé ká gbàgbé gbogbo ọ̀rọ̀ tó ti lọ for now, ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ká lọ jà fún Èkó. Ẹ ti gbàgbé wípé nígbà EndSARS kì í ṣe Ìgbò nìkan ni wọ́n pa, kì í ṣe wọn ti ẹ̀rọ Haúsá kankan, Yorùbá àti Ìgbò ló pa ní ẹnu tó gèètì níjọ́ náà lọ́hùn.
gbogbo ilé náà ní ká gbé sára ká máa bá lọ pé ká gba kí Tinubu wọlé, tí Tinubu bá wọlé Tinubu ló máa bá wa ṣe. Èmi ò ní gbàgbé ọ̀rọ̀ tí grandpa sọ, grandpa Ọ̀rànmíyàn sọ wípé tí Tinubu bá wọlé ti wá bá wa, nítorí wípé kí ni tí Tinubu bá wọlé ó máa easy fún Fúlàní láti sọ fún wa wípé ṣe bí ẹ̀yin lẹ sọ wípé ẹ fẹ́ dá dúró nígbà tọmọ yín ti wá wọlé kí lẹ̀ ń gbélé lórí. Bẹ́ẹ̀ náà bákan náà ni grandpa ṣe sọ wípé tó bá jẹ́ pé wọ́n gbé fún Igbo náà ti wá bá wa either ways náà ni, nítorí wípé tí wọ́n bá gbé fún Igbo máa sọ wípé the time wey Yoruba don dey do this thing o dem no see o, but now when dem come give Obi now wey dem give Igbo man, Yoruba people come dey shout say dem wan make Nigeria break. We Igbo we go first do our 8 years before we go do anything. Bàbá yẹn sọ wípé ká kúkú pa ohùn pọ̀ kí ilẹ̀ káàárọ̀ òjìrè dá dúró, òun ni kí gbogbo wa ṣe. Lo gbogbo strategy, gbogbo ohun yìí, gbogbo gúngò gún ọ̀bẹ, gbogbo àwọn ọmọ tó ń gúngò tó ń gún ọ̀bẹ tó lè gún anything, gún ebù. Ní kàn bọ́ síta nígbà náà pé ká lè gba ilẹ̀ káàárọ̀ òjìrè. Ṣùgbọ́n pínrín nígbà tẹ́rí wọ́n ti fẹ́ yẹ àga mọ́ bàbá yín Tinubu nídìí, ẹ bẹ̀rẹ̀ sí ní mobilize àwọn èèyàn. Àbí bẹ́ẹ̀ kọ́, gbogbo ọ̀rọ̀ yẹn kò dùn mí o, bí kò ṣe wípé ṣe rí ní ìgbà tí ìyà bá bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n ní Nàìjíríà, ẹ̀yin tẹ́ wà ní abroad tó ẹ pọ̀ tẹ́ ń sọ wípé kí wọ́n lọ dìbò fún lágbájá tàmẹ̀dò ni wọ́n má dìbò fún, tẹ́ ẹ̀ kúkú jọ kígbe lóhùn rárá pé Yorùbá nation ni o, Yorùbá nation ni o, àṣẹ ti Tinubu àṣẹ tẹ́nibọ́dì, ká sáré tètè gba ilẹ̀ wa. Gbogbo àwọn èèyàn tó fẹ́ lọ, ẹ̀yin mọ àwọn ọ̀dọ́ tó lè máa gúnyàn pa pé tí o bá dìbò fún Tinubu àbí tí o bá dìbò fún APC àbí tí o bá dìbò fún Sanwó-Olú káwọn ọmọ Ìgbò lọ lù wọn lọ dìbò. Ẹ̀yin mọ àwọn ọ̀dọ́ yẹn, lò wọ́n ní ìgbà tí à ń pariwo Yorùbá nation pé kí anybody má wá disturb àwọn tó ń ṣe Yorùbá nation. Mọ bó ṣe ń lo self determination yẹn àbí mọ bó ṣe ń lo self preservation yẹn, ipe kẹ́ fi preserve àwọn ọmọ ìyá yín tí wọ́n lọ ń ṣe rally. Mọ bó ṣe ń lo self preservation yẹn láti preserve àwọn ọmọ ìyá yín ní iwájú Lekki toll gate. Mọ yẹn o. Mọ bó ṣe mobilize àwọn ọmọ yẹn pé kó di ìgò mú, kó di 2x2 mú, kó máa lé gbogbo àwọn tó bá ti rí tó jẹ́ Fúlàní àbí tí wọ́n bá jẹ́ Ìgbò kí ilẹ̀ Yorùbá lè gbòmìnira. Ṣùgbọ́n lè lo gbogbo agbára tẹ́ ẹ ní. Àwọn àgbàlagbà tá a tún gbójúlé ní ìgbà tí mo ń sọ wípé kò sí ìṣẹ̀ṣe, pé ìṣẹ̀ṣe tó wà lÉkòó Tinubu ti kó gbogbo ẹ̀ sábẹ́ aṣọ. Ẹjọ́ ṣé kì í wá ṣòótọ́? Ìgbà tí wọ́n mọ̀ wípé Ìgbò fẹ́ gba Èkó, wọ́n kó ẹbọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ́bọ lọ́sàn gan, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe gbá, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàwo, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣètùtù kiri gbogbo ìlú. Ẹ lọ brainwash àwọn ìyá wa àtàwọn bàbá wa kí wọ́n wá dojú ìṣẹ̀ṣe wa bolẹ̀ lọ́sàn gan. Torí pé mo ní wípé àwọn ìyá àtàwọn bàbá yìí ẹgbà tó lóṣèlú táwọn ọ̀jẹ̀lú fi ń nà wá ní ilẹ̀ káàárọ̀ òjìrè, àwọn ìyá àti bàbá yìí nínú ìṣẹ̀ṣe ni wọ́n kó ẹgbà wa lé wọn lọ́wọ́. Ẹlẹ́nu mi rù ẹni mo rí àwọn ìyá yẹn fín, ẹni mo rí àwọn bàbá wa fín, mi ò rí wọn fín. Torí ìgbà tó bá le tán, tó bá gbóná tán mọ́ wa ní ilẹ̀ Nàìjíríà yẹn, àwọn tá máa pè nìyẹn, tá máa sunkún lọ bá, àwọn tá dẹ̀ tí ń sunkún lọ bá nìyẹn. Ṣùgbọ́n àwọn kan wà nínú wọn tí wọ́n kọ tí ọ̀gbẹ̀yìn sí wa tí wọ́n ò tiẹ̀ fẹ́ gbọ́ ká tiẹ̀ dúpẹ́kẹ́ létí wọn, torí wípé Tinubu ti rà wọ́n pa. Ọ̀jẹ̀lú ti jókòó sí wọn lọ́rùn, wọ́n ti ṣe kíni, wọ́n ti jọ jẹ, wọ́n ti jọ mu, wọ́n ti jọ ná, wọ́n ti jọ lò. Àwa yìí ajá lásán ló ń gbóni lọ́dọ̀ tiwọn. Ṣùgbọ́n ńgbà tó di wípé wọ́n fẹ́ yẹ àga mọ́ Tinubu ọmọ Ìrágbìjí, torí ẹ̀yin ará Èkó lẹ́ ń pariwo nígbà náà bóyá ìbòsí irọ́ dẹ̀ lẹ́ ń ké, toró ti fẹ́ jọ ìbòsí irọ́ lójú tèmi báyìí. Wípé Tinubu ọmọ Ìrágbìjí ni o, Tógò níyá ẹ ti wá o, ìyá kinní kan ló gbà á tọ́ ni o, kinní kan tí kí n ti ẹ̀ sọ̀rọ̀ kan tó bá jẹ́ lótìtọ́ àti lódodo bẹ́ ṣe máa ń pariwo wípé ọmọ Ìrágbìjí ni Tinubu, wípé kì í ṣe ọmọ Èkó,
wípé ìyá Tinubu gbà tọ́ ni ẹ̀yin ò mọ̀ bóyá Tinubu gan ìbínú inú ń bí gidigidi gan sí ilẹ̀ káàárọ̀ torí tí ò bá ń ṣe pé inú ń bí sí Èkó kò ní sọ gbogbo àwọn ọmọ yín di ọmọ ráìsà kò ní sọ gbogbo àwọn ọmọ yín di ọmọ tó ń gba owó olè àwọn ọmọ onílẹ̀ tí wọn ò rí lé gbé kò ní sọ àwọn ọmọ yín di ọmọ gbáà ní àjàgbà torí ní ọkàn ní ọgbọ́n ọmọdé tèmi Tinubu ń bínú sí ẹ̀yin ará Èkó pé ìyá yín Tinubu òun ló gba òun lọ́wọ́ biological mother òun tí ò jẹ́ kó òun mọ biological mother òun àbí bá fádà òun dé ní eléni ìyẹn ló fi ń ṣe yín bó ṣe wù yín o bó ṣe wù òun ló fi ń ṣe bó ṣe wù pẹ̀lú yín tẹ́ bá lérò wípé nítorí Tinubu àwọn kan ní àwọn òjàjà yìí nítorí Tinubu nítorí ìlú Èkó ni ṣùgbọ́n jàjà yìí nítorí Tinubu nítorí ìlú Èkó ni ẹ wá rí empower Tinubu ẹ wá lẹ́ jàjà nítorí Tinubu kí ló dé ọbẹ̀ tẹ̀rò pé ó gé yín lọ́wọ́ tẹ̀rò pé ẹ mú ọbẹ̀ ti gé yín lọ́wọ́ ẹ mọ̀ ni ẹ ti wá di ọbẹ̀ yẹn mú ṣinṣin kó lè pọ̀ yín ní fún gbogbo ẹ̀yin tẹ́ gbìmọ̀ pọ̀ láti gbé Tinubu síbẹ̀ tẹ́ gbìmọ̀ pọ̀ láti sọ wípé Sanwó-Olú ni kó padà síbẹ̀ tí àwọn èèyàn tó wà nílé ẹ̀yin tẹ́ wà nílé tí wọ́n fi ìgò àti ọ̀bẹ àti 2x2 sọ pé kẹ́ má jáde wá dìbò torí àwọn ọmọ Yorùbá náà hàn díbi jáde wá dìbò ẹ̀rù ń bà ní kálukú gbogbo ẹ̀yin aráalé tẹ́ bá ti àwọn àǹtí yín àwọn sísítà yín àwọn bùrọ̀dá yín àwọn àbúrò yín tí wọ́n wà lábroad ni wọ́n fọwọ́ sí pé kẹ́ lọ dìbò fáwọn tẹ́ dìbò fún tó bá ti ń fara ni yín ẹ̀yin náà ẹ máa pè wọ́n lábroad wípé kọ́jọ́ kó bá yín mówó wá tí wọ́n bá ti mówó wá fún yín èpè ní kẹ́ máa bẹ́ fún wọn torí àwọn gangan ni wọ́n ní kẹ́ lọ dìbò fáwọn tẹ́ dìbò fún yìí so nǹkan kí nǹkan tó bá ti tẹ̀yìn ẹ̀ yọ àwọn ní kẹ́ dìràn mọ́ torí àwa tá à ń sọ̀rọ̀ wípé kí ilẹ̀ káàárọ̀ oòjíire dá dúró diaspora la pọ̀jù sí ẹ̀yin tẹ́ wà nílé ó ń wù yín bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ò lè ṣe bíi tiwa díẹ̀ nínú pé ká tún ṣe pé kó dá dúró yìí àwọn kan tó wà láàrin wa tí wọ́n ti gbẹ̀bọ̀dẹ̀ tí wọ́n bọ́ síta wọ́n wá ń sọ wípé àfọ̀njá ìlú Ìlọrin òun ni Tinubu so a ní jẹ́ kó dà wá lágbónú ṣùgbọ́n a lè tún fún ní agbára kún agbára ṣé létí tiyín tẹ́ bá Tinubu sọ̀rọ̀ wípé kó má ṣe ti àwọn Fúlàní mọ́ ṣó máa gbọ́ tiyín okay Tinubu àti Shettima ẹjọ́ nítorí Olódùmarè ṣé ńgbà tí Ọ̀ṣínbàjò àti Buhari wà ní Aso Rock tí Ọ̀ṣínbàjò di lifeless body nínú Aso Rock ẹjọ́ kí ni wọ́n fún yín ní assurance pé wọ́n ní ṣe worst ti Tinubu àbẹ̀rù wípé ńgbà tí Tinubu wà ní màjèsín ni àbẹ̀rù wípé ńgbà tí Tinubu wà tí egungun Tinubu ṣì strong ni egungun bàbá ti dẹ egungun ẹ̀ ó ti dẹ ẹ jẹ́ ká gba ilẹ̀ wa gbogbo okay nísìnyí ńgbà tẹ́ ti wá gbé wọn sórí kinní ṣé gbogbo strength yẹn náà lẹ máa lò pé ká fi gba ilẹ̀ wa báyìí ẹ ṣe pull gbogbo stunt yẹn sórí ilẹ̀ wa ẹ wá àwọn kan wá ń sọ wípé referendum la máa ṣe referendum ni àwọn àwa máa dìbò tá máa fi kúrò tá máa fi dá dúró ni ẹ jọ̀ọ́ nígbà tẹ́ bá sọ wípé ẹ fẹ́ dìbò ó ti wà obvious pé Tinubu ló ń control ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n ti ní ó ti ní tóun bá sùn gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ló sùn tóun bá ti jí gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire ló jí so that means tí Tinubu ò bá fọwọ́ sí referendum a lè ṣe referendum yẹn peacefully torí wípé àwọn tó ń gúngò tán fẹ́ gún àwọn ọmọ Ìgbò kí ìfun wọn yọlé wọn lọ́wọ́ àwọn náà ló máa mú ìgò dání ní ọjọ́ iwájú láìpẹ́ láì jìnnà lórí àwọn ọmọ káàárọ̀ oòjíire ìyókù pé wọn ò lè dìbò ẹ máa rí wọn lẹ́kọ̀ọ́ tó máa di ìgò mú tó máa sọ wípé tó bá ti lè lọ sí Ìbàdàn láti lọ dìbò ṣebí Ẹlẹ́gùṣí àbí kí lorúkọ ẹ̀ ó bọ́ síta lórí social media lẹ́nujọ́ mẹ́ta yìí ó sọ wípé tí wọ́n máa gba Yorùbá nation wọn ilẹ̀ Èkó yẹn ó máa dá dúró ni Èkó dá dúró ni
Èkó dá dúró ni. Ẹ̀yin lẹ wá ń sọ gbogbo history fún wa wípé tí wọ́n bá ti gba Èkó lọ́wọ́ wa wọ́n ti gba gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire nìyẹn. To put fear in us or what? Nígbà tó yẹ wípé nígbà tí Ẹlẹ́gùṣì ti ìlú Èkó tó máa sọ̀rọ̀, grandpa ti jẹ́ kó yé wa wípé tí Èkó bá fẹ́ dá dúró kan dá dúró. Fúnra ra wọn ló máa bá padà bẹ̀bẹ̀ wípé àwọn fẹ́ join Yorùbá nation padà. Ẹlẹ́gùṣì tó bọ́ síta tó sọ wípé Yorùbá wípé Èkó máa dá dúró ni. Ó mọ nǹkan tó ń sọ náà. Nítorí wípé wọ́n fẹ́ continue gbogbo ìwà jẹgúdújẹrá, ìwà tèmi nìkan ní ọ̀kánjúwà tí wọ́n ń ṣe nínú Nàìjíríà nìyà. Tí a bá fẹ́ lé Ìgbò lọ, strength tá fi ń lé Ìgbò lọ yìí ká pawọ́pọ̀ ká fi dá dúró. Nǹkan tèmi sọ nìyẹn. Ọmọ Yorùbá ni mí, kómídé kómí, ọmọ káàárọ̀ òjíire pọ́nbélé tí ò lábùlà òun ni mí. Tẹ́ bá máa play politics yín ṣe bá ń wò yín lọ́nkan kò sí wàhálà. À ń wò yín àwa yóò mọ̀ ṣe àbí onírọ́ ni wá àbí, ṣùgbọ́n àwa ò ní fi yín lọ́rùn lẹ̀. Dẹ̀ máa wò yín nítorí irọ́ ò kì í tán lọ́wọ́ ọ̀jẹ̀lú o. Àti ìdìbò eléyìí tán, àti ìṣe ọdún mẹ́rin eléyìí tán, wọ́n ti ń pètèpèrò 2027. So ká máa bá lọ báyìí lẹ̀ ń sọ, ẹ̀yin olórí burúkú wọ̀nyí. Lè bá lọ báyìí, dẹ̀ ní fi yín lẹ̀ báyìí. Torí pé tá bá fi yín lẹ̀ ẹ máa bà gbogbo nǹkan jẹ́, ẹ máa bà ayé jẹ́, ẹ máa bà ọ̀run ṣe jẹ́. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ìkòkò ní gbomi kó tún gbẹ̀yìn kó tún gba ṣanṣan orí ẹ̀ láàrin àwa àti yín. Torí ọmọ káàárọ̀ òjíire ni gbogbo níjọ ni gbogbo wa. Tẹ́ bá ti ń sọ wípé ẹ máa bàjẹ́ nígbà tẹ́ ti wá gbé Tinubu síbẹ̀, Tinubu ti sọ fún yín pé ó máa ṣe. Ẹ wá ní Tinubu ò lè sọ̀rọ̀ ni. Tinubu ṣó nígbà tó bá já yín sọ́lọ́pọ́n kójú gbogbo wa tó là. Àwa ò ní 4 years of our life láti fi gamble tẹ́yìn bá nírú ẹ̀. Ẹ ṣeun. Ilẹ̀ káàárọ̀ òjíire ó máa dá dúró. Yorùbá nation òun là wá fẹ́. Ilẹ̀ wa táwọn baba ńlá wa jogún fún wa. A ò fẹ́ Ìgbò, a fẹ́ Haúsá, a fẹ́ Fúlàní, a fẹ́ bá gbogbo wọn ṣe mọ́. Àwa fẹ́ dá dúró ni. A fẹ́ dá dúró. Tá bá ti dá dúró tí Ìgbò bá wà lórí ilẹ̀ wa kó follow òfin tá fi lẹ̀. Tí Haúsá bá wà lórí ilẹ̀ wa kó tẹ̀lé òfin tá bá fi lẹ̀. Tá bá rí Fúlàní tó bá rìn gbèrègbèrè sí wá sórí ilẹ̀ wa, òfin wa ló máa tẹ̀lé. Ẹ má dọmọ pọ̀ wọ́ọ̀dù o. Ẹ ṣeun.